níbi ayẹyẹ ìwọ́de tó wáyé nílùú Ìwó ní ọjọ́ sátidé tó lọ yìí. Oríṣiríṣi àrà ni àwọn ọmọ ìlú Ìwó dá. Àwọn tó jẹ́ olóṣèlú ni wọ́n dá oríṣiríṣi àrà nípa fífi owó ribiribi lẹ̀ níbi ìwọ́de. Ẹ̀yin èèyàn, ẹ máa bá wa ká lọ ẹ wo ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀. Now Ìwó anthem, please. Ìwó anthem. Ìwó anthem. Ìwó lọ́dọ̀ ọba nílé o dídẹrẹ o ọ̀kan sáà ní wá ẹgbà o ire Ìwó là ń fẹ́ o ire Ìwó là ń fẹ́ o. Ẹ wá ọmọ Ìwó o ẹ wá ará ọ̀rẹ́ wa ẹ jẹ́ ká gbéwó gòkè o ire Ìwó là ń fẹ́ o ire Ìwó là ń fẹ́ o. Nílé ní lóko lódò gbogbo ayé wa o ẹ jẹ́ ká gbéwó gòkè o ire Ìwó là ń fẹ́ o ire Ìwó là ń fẹ́ o. Ẹ̀jẹ̀ fún Ìwó, mo ṣe ìlérí fún Ìwó lódò ọba ilé ìdẹ̀rẹ̀ ẹ̀yẹrẹ pé lágbára Olódùmarè Ìwó kò ní tójú mi bàjẹ́. Gbogbo ohun tí mo bá ní láyé tí ilé ìdẹ̀rẹ̀ ni wọ́n ṣe, èmi kò jẹ́ gbàgbé Ìwó lódò ọba. Your Majesty Ọba Abdulrasheed Adéwálé Àkànbí, the Olúwo of Ìwó land, kábíyèsí o, esteemed dignitaries. Ọmọ kan kún padà, ọmọ orí ajé, ọmọ òkìní kan dání kan sí, tí a bá yín bá kíní kan tí ó kẹ́ nìkan kí n bá bẹ́ẹ̀ nìkan ó ṣe. Àmọ́ bẹ́ẹ̀ yẹn ó kíyàn ń bí ò ní kíyàn ẹ̀ ní débí kẹ́ ẹ mọ̀ ṣe kábíyèsí, ẹ já ṣe kábíyèsí lẹ́ẹ̀kan náà o. Kábíyèsí o. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. I stand on existing protocol. Kábíyèsí o, His Imperial Majesty Ọba Abdulrasheed Adéwálé Àkànbí Telu 1. Mo kí yín sà. Mi ní fẹ́ gbà wá lásìkò. Ó tó ọdún 13 tí mo ti kúrò lẹ́nu iṣẹ́ ìjọba. So ó lè difficult láti compete pẹ̀lú àwọn chairman and others. But all the same, àwọn tájọ ṣe ewé nínú iṣẹ́ ọba wọn ò fi mí lẹ̀. Ìkànnù wọn ó ti fi 5 million ránṣẹ́, orúkọ ẹ̀ ní Bashir Adédìyí. Èmi náà tí mo sọ fún lọ́tún lọ́sì wọ́n dọ́gbọ́n sí wọ́n bẹ́ẹ̀ mi náà dá 500,000 tó jẹ́ donation ti Father of the Day. Thank you all. Thank you very much. Ṣé bórí ẹni làwúrẹ́ ni bórí ẹni mọ́mọ́ ẹ̀fẹ́ sọ̀rọ̀ láyé ní sọ ní ìdásíwájú láwùjọ àwọn ẹni bí ẹni. Ètò kò yẹ ọmọ àgbáyùn yẹ́bí lọ́lú ọmọ rẹ̀ lù ikú pọ̀gùn Ìkòyí ògùdùn àpèjẹ Ìkòyí ògùdùn àpẹ̀fà Ìkòyí ògùdùn àpẹ̀rìndínlógún iye ọmọ ogun lọ́sàn-án ọmọ olè lọ́lù olè tí yẹn gbẹ́wúrẹ́ bẹ́ẹ̀ ní ké ẹgbẹ́gùntàn obìnrin rọ̀ gbọ́dọ̀ ọmọ agbóròwò tógun jìgàntógun ọmọ gbẹ̀yìngbẹ̀yìn tó di mẹ́sìn kò yí lọ́jọ́ sí kò jẹ́ kẹ́sìn olúkọ yóò jókòó kò jẹ́ kẹ́sìn kò yóò jọ̀nà ọmọ agbórogun jó ọmọ tẹ̀ǹtẹ̀rẹ́ orí ìrókò ọmọ kànákànná orí òrò ọmọ gúnugún orí àpẹ ọmọ àkàlàmàgbò èyí tí ń bẹ lọ́rùn ọ̀sẹ̀ ọmọ gúnugún balẹ̀ wọn àjòrí àkàlàmàgbò olóbalẹ̀ wọn àjẹ ẹ̀dọ̀ nílé bàbá rẹ̀ bí kò yí orogún bàbá nìkan ọ̀la bí kò yí orogún bàbá nìkan ọ̀rẹ́ bí kò yí bára ogun ẹ̀sọ́ ni yóò fi kó wá sílé. Ẹ ṣé o bàbá wa Muniru Adisa Gbẹ́gúndé yàtọ̀ sí pé lè Gbẹ́gúndé jẹ́ one of the compounds of the year. Mẹ́mbà IBOT ń bàbá bí wọ́n ṣe ń dáwọ́ ní IBOT gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ IBOT ni wọ́n ń ṣe tẹ̀síwájú fún mi láti gbàdégbà. Bàbá wa Máyégún. Ibi tá à ń lọ gan-an ládé yìí o torí gbogbo ohun tá a wá ṣe ń bí lẹ́nìí lórí àti kó owó jọ ni
torí ìlọsíwájú Ìwó gbogbo ohun tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí owó náà la máa fi ṣe gbogbo ẹ̀ bá a sọ látàárọ̀ dalẹ́ owó náà ni gbogbo ẹ̀ so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò sí iye tó kéré jù ẹ jẹ́ kí a support èmi àti ìdílé mi a máa dá 10 million. ẹ jẹ́ àpàtàn fún wọn dáadáa torí Ọlọ́run. ẹ ṣé o a ní ṣe lè ní àṣemọ́ o a lè dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run gbogbo àwọn tá a jọ wà ń bí ní ọdún tó kọjá tí wọ́n sì ń bí ní ọdún yìí kólúwa kó bá a pa àṣìṣe wọn rẹ́. èyí ààrẹ mùsùlùmí ilẹ̀ wọnú alájà. àwọn ìgbọ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́dùn wọn jàre ẹgbẹ́ òsì ni olórí ìwé yẹn lọ fẹ́ kí. ẹ máa wọlé mà. ẹ jẹ́ àpàtàn fún wọn dáadáa torí Ọlọ́run. ṣe bọ́lọ̀sì lọ fẹ́ kí o. ẹ jẹ́ àpàtàn fún wọn dáadáa. ẹ mọ tí mọ̀ mi ṣe nígbà tán débi tí wọ́n ti gbowó wọn kọ́ lọ kí ATM jẹ́ ń kí ATM mi ná kówó lè bá a jáde. Bismillahi mina shaitani rojim bismillahi rahmani rahim. Mo kí kábíyèsí wa àti olórí wa àti gbogbo àwọn ọmọ Ìwó ní àpapọ̀. Mo kí ọkọ mi olówó orí mi ààrẹ Abdulwaheed Ọlájíire Àyìnlá. Ní orúkọ mi àti ìdílé mi mo fi fọkànbalẹ̀ mo fi 250,000 naira sílẹ̀. ẹ jẹ́ àpàtàn fún wọn dáadáa ẹkú ìnáwó máa ojú òní tì í láéláé. mo kí ọba wa ọba Abdulrasheed Akanbi Telu the first the Olúwo of Iwo land mo kí kábíyèsí o mo kí gbogbo àwọn bàbá wa tó wà ń bí látòrí àwọn ìjòyè Olúwo pátá gbogbo àwọn olórí òṣèlú tó wà ń bí mo kí àwọn ọba láti Iwo land Akire àti gbogbo àwọn orí adé tó wà ń bí mo kí sẹ́nitọ̀ wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé let me stand on system protocol mo kí àwọn chief imam of Iwo land àti gbogbo àwọn chief imam wa tí wọ́n wà níbí pátápátá a kú ọdún tòní o Ọlọ́run jẹ́ kí a mọ̀ ṣe ọ̀pọ̀ ọdún láyé ojú ọmọrọ́dún o bí Ìwó ṣe ń tẹ̀síwájú yìí Ọlọ́run jẹ́ kí dáadáa ọmọ bá ilẹ̀ Ìwó gbogbo àdúrà tí wọ́n ti ṣe sílùú yìí tí ó ń tọ̀ wá lẹ́yìn nísìnyí àlùbáríkà náà Ọlọ́run jẹ́ kó mọ lọ síwájú ká mọ́ gbára wa ní àkókò ní orúkọ tèmi a fún Iwo land ní 1 million naira. a fún wọn látẹ̀wọ́ 1 million naira from the chairman of Ayekoto Communications Limited ẹ bá fún wọn látẹ̀wọ́. ẹ jẹ́ káwọn bàbá wa tí wọ́n jẹ́ grandfather of the day bàbá Sheikh Abdulrasheed Idris Fasasi Al-Magaji kí wọ́n máa bọ̀ ẹ jẹ́ àpàtàn fún Magaji dáadáa o. ahlan wa sahlan wa marhaba bikum. ẹ mọ. ti bẹ̀rẹ̀ commissioner of water resources ti fowó lẹ̀ house of assembly member wa ti fowó lẹ̀ SA to the governor ti fowó lẹ̀ èmi ọmọ yín náà èmi náà fi owó sílẹ̀ ní orúkọ mi àti ẹgbẹ́ PDP máa fún Ìwóde ní 5 million naira. owó lẹ̀ àwọn bàbá mi Magaji rèé Ọlọ́run jẹ́ àárín pẹ́. ọ̀rọ̀ ṣẹ́jú kan wọ́n wà dáadáa bisimilayi wasalaatu wasalaamu ala rasulillah wasalaamu aleykum wa rahmatulahi wa barakatu. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run ọba kó gba ọpẹ́ wa àkọ́kọ́ ọ̀rọ̀ wa tí a kọ́kọ́ sọ lónìí ni pé Ọlọ́run ọba sọ fún wa yìí pé wàmà alákùtùlì jìnnà wàlẹ̀ ẹ̀ńzà ìlàlẹ̀ àbùdó ó ní òun ọ̀dẹ́ èèyàn àti àlìjànú lásán àfi kí wọ́n lè máa sìn wọ́n o tí gbogbo wa bá gbójú wo ẹ̀yìn á rí i pé
lọ́dún èsì tá a ṣe lọ àwọn kan ti lọ tó fi hàn pé gbogbo ohun tá à ń ṣe yìí jọ̀kan tẹ́nìkọ̀ọ̀kan wọ́ lọ ṣùgbọ́n kọ́lọ́n kọ́ má fi eléyìí sòpin fún àwọn kọjá sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. ẹlẹ́ẹ̀kejì akíbàbà olúwo tilẹ̀ wò ó ẹ kú oríire ọlọ́run ní báyìí náà jẹ́ yóò jẹ́ kẹ́ ẹ ṣe pẹ́ àsìkò yìí ó ń tù wá lára ẹ̀yin olóṣèlú akínyín pàápàá nílẹ̀ èwo yìí bí ẹ ti ṣe lọ́dún ní ọ yàtọ̀ sí ètò ẹ ṣe lẹ́sìn torí tẹ̀síhun ó ti àlójú díẹ̀ ṣùgbọ́n tọdún ní gbogbo yín wá ń ṣe bíi tọmọ tìyá eléwù wá dáadáa. aláwọ̀kọ́ tí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ká tó kí ẹ̀yin ibot torí ẹ ṣe ẹ kú oríire bàbá pòfẹ́sọ̀ ọlọ́run ní yẹ̀yìn sáà. ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ìlú Ìwó yìí ó yẹ kó ní dàgbàsókè sí i bó o láti ṣe tí ó fi ní dàgbàsókè sí i ẹ jẹ́ ká gbìyànjú àwọn ọmọ ilẹ̀ tí wọ́n wà lókèrè tí wọ́n dá lé iṣẹ́ ńláńlá lẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí nǹkan lọ ní ìsinmi pé gbogbo iléeṣẹ́ ìjọba ti kún ọrùn ti wọ ìjọba ọrùn wọn sì ti fẹ́ wọ́ kọ́lọ̀ mọ́jọ wọ́ ṣùgbọ́n ìlú kọ̀ọ̀kan yẹ kó ní iléeṣẹ́ tí wọ́n máa pèsè nǹkan jáde torí pé tíjọba ń gbé bọ̀ ní ìsinmi pé ẹ tó bá lè pèsè nǹkan jáde ibẹ̀ wọn ti máa yọ fat tí wọ́n máa wúlò fún àdúgbò tí iléeṣẹ́ bẹ́ẹ̀ bá wà tá a bá sì lè múra sílẹ̀ yìí ó kù díẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ wà ní ìgbìmọ̀ asòfin àwa oníléeṣẹ́ àfẹ́ràn yín ṣẹ́ kan síjọba pàápàá ọ̀nàrẹ́bù ẹ̀lànkè àtàwọn tó tún jọ yín náà tẹ́ tún jọ wà lókè àti sẹ́nitọ̀ wa ọ̀rọ̀ owó orí tẹ̀ ń sọ yìí ọ̀dà o ṣùgbọ́n àwa oníléeṣẹ́ àfẹ́ tá à ń pèsè nǹkan jáde ní òkè ṣe ti ń ta nǹkan o torí ibi tíjọba ti lè rí nǹkan tí a ti lè rí fat tí a ti lè máa rówó lórí ẹ̀ ní ọjà tá a bá pèsè jáde lórí rẹ̀ afẹ́kọ́ ẹ pé ìjọba máa wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní àlá kí wọ́n máa increase the tax kí wọ́n sì máa increase the fat tí wọ́n bá lọ ṣe méjèèjì yẹn àwọn àkóbá tó bá iléeṣẹ́ ìjọba tẹ́lẹ̀ tó fi wó yóò wà bá iléeṣẹ́ àdáni tẹ́nìkọ̀ọ̀kan ṣe kọ̀wá nísìn kankan má kò sí tó burú bí ká ẹ má gba fat ṣùgbọ́n ẹ má jọ̀rún ọ̀wọ́ oníléeṣẹ́ ọlọ́run pẹ̀lú wa o. ẹ̀kejì etí àwa náà fi ilẹ̀ àbí náà kọ̀ọ̀kan gbogbo ẹ̀ ìlú yìí náà lájọ wà ọlọ́run sì ní jọ́ bàjẹ́ lórúkọ bàbá wa Sheikh Idris Fasasi engineer Idris Fasasi Magaji àtàwa náà tí ọlọ́run fi ṣe gbákejì fún wa ìṣọ̀kan mùsùlùmí ilẹ̀ Ìwó wọ́n ti fi owó tí ṣe 50,000 sílẹ̀ a kàn gba ẹnu wọn sọ̀rọ̀ ní o àná ni à ń sojú fún ṣùgbọ́n lórúkọ tìdílé ti Magaji àti iléeṣẹ́ Rapsi IMEC Nigeria Limited a fún wa ní owó kékeré tí ṣe 3 million. ẹ jẹ́ pàtẹ́wọ́ fún wọn dáadáa o Rapsi IMEC Nigeria Limited. ẹ jẹ́ pàtẹ́wọ́ fún dáadáa. ọmọ wo lókọ kábíyèsí His Imperial Majesty aláṣẹ lórí òrìṣà ọba Abdulrasheed Adéwálé Àkànbí Ìlúfẹ́mi lóye tẹ̀lú àkọ́kọ́ ẹsẹ̀ kábíyèsí lẹ́ẹ̀kan náà sí ẹ jẹ́ máa pe sínétọ̀ wa ọmọ wo ni sínétọ̀ olólùfẹ́ wo ni wọ́n sì ń ṣe dáadáa sí wo bàbá wa senate bàbá tí wọ́n jẹ́ deputy minority leader ní senate
Dr. Senator Kamarudeen Lere Oyewumi Akọgun ẹ jẹ́ pàtó fún wọn dáadáa o ẹ sọ pé ó pílẹ̀rẹ̀ ẹ sọ pé ó pílẹ̀rẹ̀. Kí sẹ́nẹ́tọ̀ wọn máa bọ̀ kí alága ẹgbẹ́ PDP ìjọba àbílẹ̀ wo Alhaji Tiamiyu Adéoyè kọ́ máa bọ̀ kí rẹ́ẹ̀pù ọ̀nẹ́bù elanke ó máa bọ̀ ọ̀nẹ́bù Sunday Olúfẹ́mi Oroniyi kan máa bọ̀ ọ̀nẹ́bù Rabiu Adesina ẹ máa bọ̀. ọmọ ewu wíri ọmọ kọọkù lọ́nà èjìgbò ọmọ ewu ló bí ọtọ gbọ́dọ̀ mẹ́mú bàbá mi ògùn yẹn lówó ọtọ gbọ́dọ̀ mẹ́gbùrọ̀ dákun ìgbà tó mẹ́mú ọpẹ́ nígbà tó mẹ́mú ògbùrọ̀ kí ni gbogbo ní ọmọ rìn nílẹ̀ sí nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ewu pẹ́lẹ́ ewu dàkísà ni wọ́n porí kẹ́wọ̀n bàbá tẹ̀yìn ọmọ ewu wíri ọmọ kọ̀ọ̀kú lọ́nà ìdìgbò ọmọ ewu filẹ̀ mi fọ̀nà mi ọmọ ewu èyí tí ò fi afọ Àbújá lẹ́kìrè ni ọmọ kọ̀ọ̀kú olókùnkùn sí ọmọ onígbò wúrúwúrú àjòjì wọn gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ́pọ̀ bàbá tí yóò fẹ́ ní ẹ̀bọ̀ra ni ẹ̀bọ̀rí ìlàwúre ẹni orí ló gbàgbé ládé owó lọ́jọ́ sí orí ló gbẹ̀lùkọ́ lóde kọ́sùn orí ló gbẹ̀lẹ́gẹ̀lẹ́gẹ̀ lóde kẹsùn wọn ni orí tó máa dáde inú àgòròdẹ ní ti ìwà bẹ́ẹ̀ mi dákun mọ́ wọlé kọ́ mọ́ wọra orí ló kọ́ ọ́ orí ló kà ọkọ̀ kẹyìn lọ́nà tó ní orí nù wọ́n ní padà lẹ́yìn rẹ̀ láṣẹ Elédùmarè ọba mo ní bẹ́ẹ̀ ṣe ó ti dùn mọ́ wa ní ó ti dùn mọ́ wa lọ́sùn wẹ̀ẹ́sì ẹ̀sìn àdúgbò. ó yẹ wù mí máa gbèsè kíkọ́ sẹ́ńtẹ̀ máa bọ̀ mí sà. ìyá àdúgbò ẹni. sẹ́ńtẹ̀ wa dáadáa torí ìtọ́ lóhùn. ẹni náà kú bọ́ ní kú tó kú nírò ń gbé sọnù yóò ṣe bí ọmọ. TFK mo ń bọ̀ kábíyèsí níbi tí mo wà lásán pẹ̀lú pé mo dúró sẹ́gbẹ̀ẹ́ sínétọ̀ òórùn tí mò ń gbọ́ gan inú mi sì ń dùn kó mo wà nílé ayé ẹ jẹ́ máa kí bàbá wa sínétọ̀ wa Dr. Kamarudeen Lere Oyewumi ẹ jẹ́ pàtó fún wọn dáadáa o ẹ jẹ́ pàtó fún wọn dáadáa ok ẹ̀yin ti Lere ọwọ́ yín dà sínétọ̀ sà. Auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Kábíyèsí ìrọ̀rùn. mo kí bàbá wa kábíyèsí mo kí gbogbo ìlú Ìwó lápapọ̀ pátápátá orúkọ mi ni Honourable Sunday Olúfẹ́mi Oroniyi tí mo jẹ́ kọmíṣánná fún ètò omi ní ìpínlẹ̀ Ọ̀ṣun. mo kí gómìnà wa aṣíwájú Dr. Adémọ́lá Nurudeen Jackson Adeleke gbogbo ọmọ PDP tó bá wà níbí ẹ ṣe ìmọ̀lẹ̀ a dúpẹ́ fún Ọlọ́run wípé ó fún wa ní ìmọ̀lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí bàbá wa gómìnà tí wọ́n bá ń bọ̀ láti wá sọ̀rọ̀ wọ́n lè sọ àwọn nǹkan míì tí ó yẹ kí wọ́n sọ ṣùgbọ́n a dúpẹ́ fún ìgbé ayé gómìnà wa nítorí pé àwọn ohun rere tí ò ṣẹlẹ̀ rí àwọn ohun mèremère tí a ti rírí ní Ìwó Ọlọ́run pé kó máa ṣẹlẹ̀ pàápàá jùlọ nípa infrastructure tí wọ́n ń ṣe sí ìlú Ìwó bí wọ́n sì ṣe ń ṣe bẹ́ẹ̀ ni à ń rí ọwọ́ sẹ́nitọ̀ wa náà
bẹ́ẹ̀ ni à ń rí ọwọ́ House of Representatives wa a dúpẹ́ fún ìtẹ̀síwájú tó ń dé bá ìlú Ìwó pàápàá jùlọ lásìkò bàbá wa kábíyèsí Adéwálé Àkànbí. Mo ń lo àsìkò yìí láti sọ fún wa wípé gómìnà wa wọ́n ti múra láti sọ igbá ètò omi ẹ̀rọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ ní ìjọba ìbílẹ̀ Ìwó láti sọ di ọ̀tun. Lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní water works wa láti rí i pé omi bẹ̀rẹ̀ sí ní yọ ní ìlú Ìwó. Tó bá di ọdún tí ń bọ̀ gómìnà wa ti pàṣẹ wípé àwọn páìpù tí ò dáa tó ti wà tipẹ́tipẹ́ ká máa yọ ní ìjọba ìbílẹ̀ Ìwó ká sì máa fi tuntun míì rọ́pò rẹ̀. Gbogbo eléyìí ti wà nínú bọ́jẹ̀tì wa láti ọdún tí ń bọ̀ òun ni ẹ máa rí ìyàtọ̀ yẹn nínú níjọba ìbílẹ̀ Ìwó. Lórúkọ PDP ní ìjọba ìbílẹ̀ Ìwó tí alága mi Alhaji Ali Tiamiyu tí wọ́n ń ṣe adarí wa mi Honourable Sunday Olúfẹ́mi mo fi $1 million sílẹ̀ fún ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ Ìwó. PDP ìmọ̀lẹ̀. Mo lo àsìkò yìí láti gbé microphone fún Honourable wa àrà káwọn náà bá wa sọ̀rọ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ní àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba èyí tó dẹ̀mí wá sí láti ọdún tó lọ tọ́lọ́run tó pé ká máa bẹ di èní olọba tí a dúpẹ́ fún. A kí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ jẹ́ àwọn ọmọ owó ra ìyá fọ́tò náà ẹ jẹ́ káwọn yà fọ́tò àwọn èèyàn wọ̀ yà fọ́tò náà ilẹ̀ mi. Mo kí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọlọ́run ọba yóò jẹ́ kí wọ́n ní àṣeyọrí wọ́n ó sì ní àṣepẹ́. Gẹ́gẹ́ bí ọ̀gá mi kọmíṣánná Honourable Oroni bí wọ́n ṣe sọ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti ṣe gudugudu méje àti àyà mẹ́fà. Èyí tá a mọ̀ yí pé ẹni tó ṣe dáadáa ó tún deserve láti ṣe omin. Ẹ rí i pé lẹ́nu ṣe tí gómìnà bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo ní gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun iṣẹ́ tí wọ́n bá ń ṣe ní local government ẹnìkọ̀ọ̀kan wa àjọ ń ṣe ni. Èmi gẹ́gẹ́ bí aṣojú wọn àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe níwò local government èyí tí ò gba ẹ̀yìn ẹnìkan kọjá pàápàá jù ọ̀la wa tí ẹ̀yàn láti Ìwó lọ sí Òṣogbo àti èmi House of Assembly member ni o ọ̀gá wa Honourable Commissioner ni o special adviser wa Nurudeen Ẹ̀mílójú àti ọ̀gá wa Malam Rasheed. Ẹ rí i pé àsìkò tí gómìnà wa ti débẹ̀ láàrin ọdún méjì gómìnà wa ti ṣe gudugudu méje àti àyà mẹ́fà sí Ìwó local government. Èyí tá a mọ̀ yí pé lágbára lọ́wọ́ Ọlọ́run yóò máa tẹ̀síwájú. Àwọn ọ̀gá mi ń bẹ lẹ̀ láti sọ ọ̀rọ̀ bí orí bá ṣe ti mọ ló ṣe máa ń fọ́ olórí. Ní ọdún yìí èmi Honourable Adesina Àtàdàrà Abiu mo fi 250,000 sílẹ̀. Ẹ jẹ́ pàtó fún wọn dáadáa. Ẹ wá ẹ̀yin planning committee Ẹ̀mílójú dà. ẹ jẹ́ pàtó fún wọn dáadáa. ìpínlẹ̀ káàsì o ẹgbà. Ẹ̀mílójú máa bọ̀ sẹ́ńtọ̀ ni kò máa bọ̀ mọ́. China. PDP PDP mo kí bàbá mi o Olúwa fún Woland mo dẹ̀ kí gbogbo ọmọ ẹgbẹ́ PDP pátápátá tí wọ́n wà ní ojú stadium yìí mo dẹ̀ jẹ́ pé mẹ́mbà Ìwó board of trustee tí Olúwa fún mi sí ni mo wà tí mo sì tún wà ní Ìwóde planning committee ṣùgbọ́n sẹ́nẹ̀tọ̀ wa tẹ́ ń jẹ́ leader wa wọ́n wà níbí wọ́n sì lè dúró báyìí kí wọ́n gbé máàkì lé mi lọ pé kí n pledge ìkàkẹ́ kí n má ṣe lórúkọ PDP Ìwó local government tí
Alhaji Alidu Adeoye jẹ́ alága èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo jẹ́ ọmọ yín special adviser to the governor on community project máa fi 500,000 naira lẹ̀ èyí náà kọ́kọ́ àwọn owó mi wà tá à ń dá níbi tá a wà lọ́dọọdún tó ń ṣe donation ṣùgbọ́n lónìí lórúkọ PDP 500,000 naira. ẹ jẹ́ àpàtẹ́ fún èmi lójú dáadáa ibi tá a wá lọ ń sìn àti ń lọ ibi tó ga Àbújá là ń lọ o Àbújá là ń lọ o láì ní pariwo láì ní sọ́dí nǹkan kan tí n bá ti ń pè é máa pè é tí n bá ti wí ẹ máa wí ẹ máa sọ pé L and K L and K L and K L and K ẹ jẹ́ máa pè bàbá wa Honorable Mudasir Káyọ̀dé Lukman L and K. PDP 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 power power power. ẹ ṣe mo kí gómìnà wa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Nurudeen Adémọ́lá Adélékè tí ọmọ ìyá mi Ọláwálé Rasheed tó ń ṣojú fún mo kí yín o excellency ẹ kú jókòó ẹ kú ayẹyẹ ọdún èní ẹ bíṣọ̀pù ẹ̀ láyé o mo kí bàbá wa olúwo ti ilẹ̀ Ìwó ọba Adéwálé Abdulrasheed Tẹlúwàn kábíyèsí ọlọ́run ajẹ́kẹ́ ṣàyẹ̀ náà pẹ́ o mo kí ọ̀gá mi Akọ̀gúnlérè Oyèwùmí the distinguished senator of Federal Republic of Nigeria the only boss tí mo ní after the excellency senator Bola Ahmed Tinubu the only boss tí mo tún lè bá fún òun ni senator Nurudeen Akọ̀gúnlérè Oyèwùmí Kamorudeen Akọ̀gúnlérè Oyèwùmí lẹ́yìn tí mo kí ọ̀gá mi tán mo kí gbogbo àwọn tó ti sọ̀rọ̀ ń bí mo kí gbogbo ẹ̀yin olóṣèlú látòrí honourable Alárápé honourable Abraman mo kí gbogbo yín mo kí the commissioner for water resources in Osun State the House of Assembly members of Osun State the SA to the government tó ń wà ń bí wọ́n pọ̀ ń bí báyìí àfẹ́ máa ṣe jẹ́ kí yáàgì kò ti yáàgọ̀ ni àwọn SA to the governors wọ́n ń ṣe máa wà á mọ́ lórí ilẹ̀ Ìwó tá a wà níwó local government lóríṣiríṣi bẹ́ẹ̀ mo wá kí olórí ẹgbẹ́ wa níjọba àbílẹ̀ Ìwó tá a wà yìí Alhaji Alidu ọ̀tí Amiyu 001 mo kí gbogbo ọmọ ẹgbẹ́ PDP pátápátá mo kí yín ẹ kú àṣeyẹ o a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o kábíyèsí ó pé ọdún kan àti oṣù mẹ́fà tí ẹ ti rán wa lọ sí National Assembly to be precisely June 13 náà ṣe inauguration fún wa ní National Assembly and to the glory of God mo ti há àwọn ìwé pélébé kan káàkiri tí kálukú lè jókòó ká yẹ̀ wò one after the other ẹ máa rí the little achievement tá a ti ṣe lẹ́nu gbàtà dé National Assembly a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹ tì wá lẹ́yìn láti wà láàyè yẹn a dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà fún ara wa pé àwa náà ò dojú tì yín tí ẹ bá wo àwọn ìwé yẹn ẹ rí achievement wa ń bẹ lórí education lórí agriculture lórí infrastructure lórí empowerment lórí development kò síbi tí ò tí ì touch kábíyèsí. Bàbá mi Alhaji Moshood Adeoti ikú gbàgbé yín àrùn gbàgbé yín mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ ṣàforíjì fún mi ara àwọn leader tí a gbọ́dọ̀ gbàgbé ní politics nìyí mo ti sọ́rí níbi kan jọ sí mo ní you are a father to all whether you are PDP you are APC ADP ANDP Adeoti is the father of all so bàbá mo kí yín bí mo ṣe ń sọ lọ àwọn achievement wa wà nínú àwọn pélébé yẹn káwá gbára wa ní àsìkò lọ́dún tó lọ àwa síbí aṣojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ PDP lẹ́ni náà a tún máa aṣojúṣe wa. ọjọ́ pa àtẹ́wọ́ fún wọn.
ẹ jẹ́ àpàtọ́ fún wọn dáadáa. ẹ jọ̀ọ́ torí ìtọ́ lóhùn. ẹ jọ̀ọ́ torí ìtọ́ lóhùn. ẹ wo bí ẹ gbọ́ ẹ tí ì rí nǹkan kan. ẹ jẹ́ máa lọ́dọ̀ sínétọ̀ wa mò ń bọ̀ please. PDP ẹ jọ̀ọ́ mò ń bọ̀. kábíyèsí ń wò wá lọ́ọ̀kan wọ́n ń wo sínétọ̀ wo kábíyèsí ń rẹ́rìn sínétọ̀ ń rẹ́rìn ṣé ẹ ti mọ̀ túmọ̀ ẹ̀ kábíyèsí ń rẹ́rìn sínétọ̀ ń rẹ́rìn sọ ti yé yín distinguished senator Kamarudeen Lérè Oyèwùmí Akọ́gun ẹ jẹ́ àpàtọ́ fún wọn dáadáa o. ẹ jẹ́ ká pàtó fún wọn dáadáa. PDP gbogbo ìwó lódò ọba ọmọ tẹnigbọlá o. ó kí aṣojú gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Nurudeen Adémọ́lá Adélékè tí ọmọ wa tí ń ṣe dáadáa Malam Rasheed Ọláwálé tó aṣojú wọn ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ gómìnà pé àmọ́ rírì wọ́n máa tẹ̀síwájú. mo kí bàbá wa àròlé Olódùmarè tìlú wo wà bàbá kábíyèsí ẹ̀mí yóò gùn fún wa o. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nírú àkó yìí a nílùú yín nílẹ̀ wò a sì ń gbádùn yín torí ẹ̀ ń ṣe dáadáa. Ọlọ́run á tún máa tẹ̀yìn ayé Ọlọ́run jogún àlàáfíà tó péye fún yín. gbogbo ọmọ yín tó ń jẹ́ dùnú yín ìkankan ò ní sánkú nínú wọn. adúpẹ́ lọ́wọ́ yín sà. mo kí house of rep member wa MHR Lukman LNK ẹkú gbogbo ìgbà adàfún yìí o. mo kí honourable wa ara ẹkúṣẹ́ honourable commissioner mo kí ẹkú náwó gbogbo ẹ̀yin special advisers mo kí alága party wa Alhaji Tiamiyu Alidu ẹkúṣẹ́ o. mo wá bọ́ sórí Ìwó board of trustee tí bàbá wa Professor Lai Olóròdé tí wọ́n jẹ́ alága. kábíyèsí bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ṣé àkànṣe àtìyànjú tẹ́ ń gbà lágbára Ọlọ́run ìlú Ìwó yóò mọ̀ gbé gbogbo yín náà bẹ́ẹ̀ ṣe ń ṣe fún ìlú náà mọ̀ ṣe dáadáa fún yín. Yes sẹ́kítì náà professor làwọn náà mo torí wọn bọ́ sọ́wọ́ ọ̀gá wa ẹ̀gbọ́n mi Alhaji Adéòtí lágbára Ọlọ́run iná yóò ní jó lọ sẹ́yìn inú òṣèlú. mo kí gbogbo Òwò pátápátá gbogbo ẹ̀yin olóyè kábíyèsí gbogbo ẹ̀yin ìyá wa gbogbo ẹ̀yin ọ̀dọ́ báyìí sọdún yìí láyọ̀ á ṣètọ́dún tí ń bọ̀ náà láyọ̀ àti àlàáfíà kọ́rọ̀ ọmọ bá pọ̀ jù. ìgbà tí mo débí lónìí bàbá Olóròdé inú mi dùn pọ̀ torí pé mo rí pé ilẹ̀ Ìwó ń tẹ̀síwájú ẹ sì ń gbìyànjú.